lọ́jọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ 14 nínú oṣù keje ọdún 2026, ìhun the 14th of July 2026, ìdí ọwọ́ ṣìkún òfin tàbí ká ní ọwọ́ ṣìkún àwọn ọlọ́pàá ẹni ó tẹ ọkùnrin kan tí ó dá ayédèrú iléeṣẹ́ ìjọba tó lòun fi ń rí sí ọ̀rọ̀ okòwò òkèèrè nílẹ̀ Nàìjíríà tó jẹ́ ayédèrú, èèyàn Matthew Adeniyi Adeyemi tó dá ìgbìmọ̀ iléeṣẹ́ ààrẹ tí ó máa rí sí ọ̀rọ̀ okòwò lórílẹ̀‐èdè Nàìjíríà, èèyàn Presidential Foreign Investment Promotion Council, tí wọ́n ti ń wá ọjọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ó ní ọwọ́ tẹ̀ tó sì jẹ́ pé àṣírí bọ́wọ́ ṣe tẹ̀ àṣírí ẹni tó ṣíwájú àwọn ọlọ́pàá láti mú ẹni tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ìnàmúwá nínú ìròyìn tí ẹ fẹ́ máa wò tí ẹ sì fẹ́ máa gbọ́ yìí. ẹ rántí wípé lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ní ariwo ńlá sọ nígbà tí olórí òṣìṣẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Honorable Fẹ́mi Gbàjàbíàmílà tó tú àṣírí pé iléeṣẹ́ Presidential Foreign Investment Promotion Council tí Adeniyi Adeyemi ló ń jẹ́ ọ̀gá ẹ̀ ayédèrú ni, ó ní kò sẹ́ni tó mọ̀ sí o, àti wípé níṣe ni Adeniyi Adeyemi ló fi lu ìjọba ní jìbìtì. ṣáà níṣe ni Adeniyi Adeyemi inú fún Fẹ́mi Gbàjàbíàmílà lè sí bó irọ́ ló ń pa, ó ní owó tó fẹ́ gbà lọ́wọ́ òun ìní ó jẹ́ kó máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀, ó lóun ló bọ̀ òun wá iṣẹ́ náà, ó ní irinwó mílíọ̀nù náírà 400 million naira làbẹ̀tẹ́lẹ̀ tó ń kọ́kọ́ fún un, onígbà tóun ò tí ì rí 200 mílíọ̀nù náírà tó kù 200 million naira san, ìní Gbàjàbíàmílà fi ń sọ̀rọ̀ àti pé nítorí pé òun ò fún ní ìdá 48% 48% inú bílíọ̀nù 27 náírà 27 billion owó ètò ìṣúná bọ́jẹ̀tì tí wọ́n fún iléeṣẹ́ tó ń ṣàkóso ìlú bí Gbàjàbíàmílà nínú tí ó fi tú àṣírí síta pé ayédèrú lòun. ṣáà nígbà tí ọ̀rọ̀ yìí di ariwo, ìní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló pàṣẹ fún àwọn àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá àti ń tójọ́ ìyẹn àjọ ICPC pé kí wọ́n ṣèwádìí ọ̀rọ̀ yìí fínífíní. eléyìí ló sì jẹ́ kí wọ́n máa wá Adeniyi Adeyemi, ṣùgbọ́n tí ọkùnrin náà tó ń sá pamọ́ kiri tí kò jẹ́ kan rí. ṣáà lẹ́yìn tí ilé ẹjọ́ nípasẹ̀ onídàájọ́ Muhammad Umar tó ti pàṣẹ pé kí wọ́n lọ gbé Adeniyi Adeyemi jáde ọjọ́ ìṣẹ́gun tí í ṣe Tuesday ọ̀sẹ̀ tá a wà nú ẹ̀ yìí, ìní ọwọ́ padà tẹ̀ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ pé láti ọ̀sẹ̀ bíi méjì náà ti ń wá Adeniyi Adeyemi, ṣùgbọ́n tó ti pa fóònù ẹ̀ kó má bàa rí tọpasẹ̀. ṣùgbọ́n ẹni tó ṣíwájú àwọn ọlọ́pàá, ikọ̀ ọlọ́pàá tó ń pè ní Police Intelligence Response Team, ó ní CSP Moses Lọ́họ̀, ó ní ó ṣíwájú àwọn ọlọ́pàá tó tọpasẹ̀ Adeniyi. ìpínlẹ̀ Ọ̀ṣun náà sì ti bá níbi tó ń sá pamọ́ sí níbi tọ́wọ́ ti tẹ̀ ẹ́. CSP Moses Lọ́họ̀ yìí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ó ní olórí àwọn ọlọ́pàá tó ń gbógun ti àwọn ẹgbẹ́ òkùnkùn àti ìjínigbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀, ó sì ti mọ gbogbo inú ìpínlẹ̀ Ọ̀ṣun. ó la gbọ́ pé ó lo ìmọ̀ ìjìnlẹ̀ láti tọpasẹ̀ Adeniyi Adeyemi tí ọwọ́ fi tẹ̀ ẹ́ tó sì ti wà látìmọ́lé lásìkò yìí.